mo lérò pé gbogbo wa náà la ṣalábàápàdé fídíò àwọn kọ́pù yìí. Ẹ kàn fi ṣàwàdà náà ni. Rẹ́ kọ̀kọ́. Èmi rẹ́ kọ̀kọ́ o. Ara àwọn ẹ̀kọ́ tí mo sì rí kọ́ òun ni mo ní káàjọ wá ṣe kí ni káàjọ wá fi fọ̀rọ̀wérọ̀ lórí rẹ̀. Àkọ́kọ́, ẹ rí i pé wúmà yẹn ó dúró tán láàyè rẹ̀. Kì í ṣe àwọn obìnrin tó jẹ́ wípé tí ọkọ bá ti bẹ̀rẹ̀ orí ibú ṣíṣe náà ò bá jókòó, wọ́n bá máa sunkún àárọ̀, sunkún ọ̀sán, sunkún alẹ́. Wọn ò ní mọ tí wọ́n fẹ́ fọ̀rọ̀ ayé wọn gan sí. Ẹ rí i pé nígbà tí ọkọ bẹ̀rẹ̀ mọ̀nàmọ́ná, kí ló ṣe? Ó ṣì ń continue education. Ó ń ṣiṣẹ́. Ó ń tọ́jú àwọn ọmọ. Ó dórí stage kan tó jẹ́ wípé ó ní ọkọ òun lọ gbalé sí Island. Kò yé báyìí ní ìsìn tóun àti kíni òun àti girlfriend jọ ń gbé, tó fi ìyàwó àti àwọn ọmọ sílé, tóun àti girlfriend yẹn àlè tí wọ́n jọ move lọ síbẹ̀ yẹn. Still yet woman yẹn ó ṣe kíni, ó dira rẹ̀ mú. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kanú ayé wọn. Ẹlẹ́ẹ̀kejì, evidence na water o. Kì í ṣe wípé sọ̀rọ̀ pọ́n Yorùbá bọ̀ wọ́n ní asunkún rojọ́ ilé ní tó bá ti lórí ìtì ẹkún ni ọmọ ọ̀sùn mẹ́mẹ́mẹ́. Wọ́n ní evidence lọ́wọ́. Tọrọ wípé tí bá dé bó ṣe dé kóòtù ní ìsìn tí bá sunkún ẹkún egbére, ẹkún òfò, sọ lérò wípé èèyàn kankan ò lè stì sí. Wọ́n mọ̀ bèrè pé kí lẹ evidence ẹ náà ní ọmọ tẹ́wọ́ pẹ́ bí ẹni tí nǹkan mọ́. Ṣùgbọ́n when we are talking about evidence, kò sí ọ̀rọ̀ tí woman yẹn sọ tí ò ní evidence láti fi back ẹ̀ up. Ó really help woman yẹn gan. Ó dẹ̀ really help justice láti mọ ibi tí ó ṣe kíni, ibi tí ẹjọ́ ń lọ. Gbogbo bí ọmọ ò ṣe jẹun, bí wọ́n ṣe lè fún ọmọ lóúnjẹ, bó ṣe ti ìyàwó mọ́ta tí ìyàwó fi ní accident, gbogbo bí ọmọ bí ò tún ṣe lè fún àwọn ọmọ ní oúnjẹ tó fi di wípé ọmọ tún dèrò ilé ìwòsàn. Gbogbo evidence yẹn níyàwó kó lọ́wọ́ lọ sílé ẹjọ́. Tó bá ti di tiẹ̀, ṣe ni kó ọmọ sọ pé ó sojú bọ̀dá lágbájá náà wà ńbẹ̀. Kò yé ọba ẹ̀ ní ìsìn. Mo tún rí yan kọ́ wípé àwa obìnrin a gbọ́dọ̀ smart, especially when it comes to wípé alágbàkó bá ní ọkùnrin téèyàn bá rìnrìn àjò àyànmọ́. Tẹ̀yìn pa alágbàkó wọn ẹ̀kọ́ sórí. Wọ́n sì lérò wípé àwọn òbí tó bí wọn náà mọ̀ pálágbà kàn ní ọ́ o. Àwọn òbí wọn náà mọ̀ pálágbà kò ní ọ́ o. But it will never come out of their mouth wípé alágbàkó ni àwọn ọmọ àwọn. They will still continue defending them. Ẹ ló sóhun gbọ́. But nígbà tí wọn náà bá ti gather evidence jọ, ẹ tún wá rí wípé níbi tí orí máa yẹn tó rí rẹ̀ burú dé, kì í tún ṣe pé ìyàwó ló gbé lọ ilé ẹjọ́, òun ló tún gbé ìyàwó lọ ilé ẹjọ́. You can imagine. Despite the fact pé o ti sọ ìyàwó ní ségè bá ń sá, ìwọ lọ tún rú ilé ẹjọ́. Àwọn kan wà bẹ́ẹ̀. Àwọn wọn ó sẹ́ o, wọ́n sì tún máa keep on lórí pé mo wà lórí right mi. Irú àwọn ẹ̀dá bá ní alágbàkàn ni. Ẹ wá wo bí woman yẹn ṣe ń yànnàná rẹ̀ with date tó ti ń fi evidence back ẹ̀ up. Ojú sì gbà mí tì wípé sáwọn òbí kan náà bí bọ̀dá yìí. Sáwọn òbí kan náà bí bọ̀dá yìí. Because ẹ wá jókòó, ẹ wá wò wípé ṣé kí náà wá tọ́ nínú ìgbésí ayé wọn. For you to leave your family and go and rent another apartment because of girlfriend, you abandon your family. Ó lọ gbalé pẹ̀lú girlfriend, ẹjọ́ kó lọ síbẹ̀. Look at it. Ìyàwó ní tóun bá ti pe àwọn òbí ọkọ, àwọn family ọkọ, ó ní wọ́n tún wọn sọ̀rọ̀ sí ni tí wọ́n tún fẹ́ pè ránṣẹ́ sùn. Ojú náà gbọ́n náà tì pẹ̀lú ọmọ wọn ṣẹṣẹ lẹ́yà ń bẹ̀ ló ṣe ṣẹ̀sìn ń bẹ̀.
so tó bá ti jẹ́ pé alágbàákàn ni ẹni téèyàn bá ń bá rìnrìn àjò àyànmọ́, you also have to what, play smart. Orí èèyàn gbọ́dọ̀ pé torí ìbọ̀ wọ Ọlọ́run sọ pé kí ìyá lógún ọdún tó sì yọ ìwọ náà lè bá tiẹ̀ débẹ̀ wọn ò sì ní gbọ́ pé mẹ́mẹ́mẹ́mẹ́ lọ wá kéré sẹ́kún lọ bá ń sunkún wàhálà àti ẹnu ọlọ́mi ojú tó fẹ́ fi ṣòfò ni. Ẹ rí i pé wúmà yẹn pẹ̀lú bí ṣe ń sọ̀rọ̀ kò sunkún kò jàǹpa tàbí kọ́ só mọ tó ní lọ́wọ́. Gbogbo bó ṣe ń sanwó school fee àwọn ọmọ, gbogbo bó ṣe ń ṣe gbogbo ẹ̀ ó ní evidence lọ́wọ́. Ìyẹn náà sọ fún wọn náà wípé gbogbo àwọn owó àwọn ọmọ tó ń san ìwọ náà jẹ́ mọ́ keep receipt. Tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹlòmíì náà sí látọ̀dún títí ń dówó sùkúù ọmọ san kò mọ ibi tó kó receipt sí àbí ń já ń dànù ni. So yorí bẹ́ẹ̀ ọjọ́ rẹ̀ wá jọ ọlẹ́ lọ́rùn òní kan kó padà kán o. Aládìkẹ́ fi ní ìwà aràn ọ̀ létí orí iná o.